ó ní bóun ṣe dà báyìí ó tóun fọwọ́ tì mú báyìí tóun ṣe ó ní òun mọ̀ pé òun ti di ó máa mú gidi gan ó ní òun mọ̀ pé òun sọ̀rọ̀ ó ní bóun ṣe wá ṣe tán báyìí ó ní ibi tóun ti di ó máa mú níbi tóun ti di ó máa mú níbi ẹ̀gbẹ́ ẹ̀ báyìí ó ní ó máa yẹn wá sí ó wá sọ pé ó ti wọ́n mi ṣá òun á ní ẹ má bínú ìmọ̀ pé wọ́n ń dìrín ẹ má bínú ó wá ní òun ń gbìn bọ́ so gbà táwọn ṣe tán yẹn ó máa yẹ kàn ó kàn lie down báyìí ó ní bó mú ẹ ṣe lie down báyìí ó ní òun fẹ́ máa lọ òun fẹ́ wá pé kóun ṣe tán kó máa lọ sí bedroom kó báyìí kó dé ó ní no ó máa yẹ kàn sọ fún mi pé kóun wá sùn òun wá lie down ó náà ti ṣe wọn ní kó ní you have to lie down ó ṣàdúró iṣẹ́ yẹn tán ó fẹ́ máa lọ sí bedroom láti lọ ṣe kíni do you want to kill yourself here like yeah lie down ẹni tó yẹ kó tó kọ ṣe kí mo sọ fún yín severally wípé àwọn ṣẹ́ni expertino bòdà kóbìnrin wà kó mú bòdó kó mú kódó ọkùnrin wà kó mú bòdó ó dáa gan mo máa di sọtọ mo máa di sí lecture lórí ẹ̀ fún yín ni if you don't like me fuck off I don't care tọrọ mi tí mo bá ń sọ fún ẹ tó pé ọ̀rọ̀ okó àtọwò nìkan ló ń rí gbọ́ náà ọ̀rọ̀ mi tó òróró làákà ẹ̀gbọ́n bẹ́ẹ̀ that is a cup of tea I'm only telling you this ó gbọ́dọ̀ mọ bí wọ́n ṣe ń káràmásìkì oko ẹ̀dùn ẹ̀tàn ò lè sọ pé thank you ò lè sọ pé kúṣẹ́ like sorry baby kúṣẹ́ torí kìí kan wọ́n forget about it náà mo tẹ̀ ṣe fún àwọn ọkùnrin pé make sure you have money before you go into this marriage of a thing and if you know you don't have money lọ bá ọmọbìnrin tí agbára ẹ̀ ká wọ́n lọ fẹ́ torí pé olówó lọ́wọ́ tó pé bu ara compound inú wọn bẹ́ẹ̀ do àwọn ọ̀rẹ́ ẹ̀gbọ́n tó yóò ti mọ̀ do obìnrin sọ fún mi pé òun dó ọ̀rẹ́ ọkọ òun story jọ mi ni tán bá sọ fún mi màá sọ fún yín ni nǹkan tó ṣe ó mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa ó mọ̀ pé kì í ṣe nǹkan tó dáa ó mọ̀ pé nǹkan tó ń ṣe nǹkan tó ti lójú ni gbogbo tó ń wò lọ́pṣọ̀n láti ṣe ó ní mi ò lọ́pṣọ̀n ó ní mo máa jẹun ó ní mo máa jẹun lè máa tẹ́kẹ̀ àwọn ọmọ mi mo lọ́wọ́ méjì péré lórí ọkọ̀ ń do yín kiri ọ̀rẹ́ ọkọ̀ kan lórí ọkọ̀ ń do kíkejì náà kíkan tó ká àwọn tó pé wọ́n di méjì tí wọ́n ń do débi kí wọ́n jọ ń ṣe tú sọ̀hún fún ó ní àmọ́ ní ìsìn tó máa ti wá ń rí ọkọ òun báyìí ẹ̀mí òun ò balẹ̀ mọ́ ibẹ̀ lọ́kàn òun máa lọ imagine òun kọ́ là ń sọ lọ́wọ́ ẹja parí síbi tá à ń sọ lọ́wọ́ ó ní tóun ṣe wá táwọn ṣe ó ní sorry kí ní kó wá pẹ́ẹ̀tì òun ṣe gbẹ̀ ó ní ìgbà tó wá sí bẹ́ẹ̀ tán wá pẹ́ o kí ní ẹ̀ ti gbé mọ́ òun lára òun ti wá sùn lọ ìgbà tóun kọ́ máa tají òun kọ́ ìpẹ́ nìkan fi wipes ó fi nu orí okó òun wipes òun lò tó ń gbàjọ́ kí ẹ̀ tún mọ́ òun ni o wọ́n fi nu orí okó òun ó fi clean ó ní sorry sleep olówó amú ó sọ sínú bin olóbìá fẹ́ fipá ó wà fi ó ń ṣe ogó owó ni kí ni ẹ̀ oyin no sleep mo ní kí bẹ́ẹ̀ clean ẹ̀ ní wọ́n sọ sínú bin ó wá sí ó láti sùn bá ṣe sùn nìyẹn nígbà tó máa di bí ọwọ́ 6 o'clock òun sùn bẹ́ẹ̀ yẹn òun sùn òun ò jí wọ́n yẹn náà ò ta pé tí dùgbà tó bóun clean ní ara òun lọ táwọn ọdẹ fi jọ sùn 6 o'clock lù ilẹ̀ mọ́ báyìí ilẹ̀ ṣe mọ́ báyìí wọ́n ní mo fẹ́ máa lọlé ló bá sọ pé are you sure you want to go home wọ́n sọ pé pé bóyá bí àwọn òun ṣe pariwo kí nìkan ló ní don't worry we are spending 3 days here èmi àti ẹ wọ́n ní èmi ní Sunday àná ní kò mọ́ mi kó máa lọ sunkún kò ní sunkún má worry I'm going to take care of that aṣọ kan tó ń mú wa mọ́tò ń gbọ́ ọ̀dọ̀ rẹ̀ má worry I'll take care of that àmọ́ nǹkan táwọn jọ ṣe yìí kò jù òun ò fẹ́ kí àwọn èèyàn mọ̀ ó ní òun lè sọ wọn pé òun ti sọ fọ́ọ̀rẹ́ òun kan ó lọ́wọ́ sọ pé okay no problem ó sọ pé àwọn ò fẹ́ káwọn èèyàn mọ̀ àwọn ò fẹ́ káwọn máa rẹ́ àwọn bí èèyàn burúkú but àwọn ọmọ wáì táwọn ṣe rí ẹ báyìí gbogbo ara wọn ó ní àwọn ṣe tára wọn máa ń dìde sọkùnrin gbogbo ara wọn ó ti dìde tó gbẹdí ṣe àwọn wò pé kí ni nǹkan tó wà láàrin àti ọmọ yìí wọn ní bọ ẹ káàyè kò sí nǹkan tí mo bá fẹ́ tí mi Ọlọ́run ti fún mi ní nǹkan tó gbà nǹkan tí n bá fẹ́ bí mo ṣe wà kò sí nǹkan tí n bá fẹ́ tí mi ò ní tọ́wọ́ mi ò ní tó so that is why tí mo ṣe wá báyìí and gbogbo nǹkan tí mo ṣe all those video everything I am sorry I sent you those video mo ti delete ẹ padà wọ́n ní pé ó ní kó tó wá dùn ní pé òun ò save ẹ̀ mo mọ̀ pé ó ti máa save ẹ̀
ó ní wọn kò sọ bẹ́ẹ̀ fún mọ̀ kó tó máa save ẹ̀ but no problem just keep it safe má jẹ́ kí ìyàwó ẹ̀ má yẹ káwọn ọ̀rẹ́ ẹ̀ rí ṣàpọ̀ ní tánìsì méjì I love you so much and there is nothing I want to do I can't do anything about it I just have to allow my heart to go wherever my heart wants to go mo ti dàgbà at least mo ti wà bí 40 something very soon I go 50 nísìnyí 60 nísìnyí wọn ní kí la tún dó mọ́ so I just want to enjoy myself please. You are in love with me ó ní yes ó ní òun náà ti ń láìkẹ́ ó ní kì í ṣe nǹkan méjì this one is so caring ó ní àwọn ní pé òkè ìṣe wà lápá pé òun á ní kó bẹ̀rẹ̀ káwọn tó 3 days níbẹ̀ yẹn pé òkè òun máa sùn mọ́jú láti dàrọ́ Monday òun máa lọ sí ibi iṣẹ́ òun máa gba ibi iṣẹ́ lọ sílé ó sọ pé no problem pé kí lóun fẹ́ jẹ ó lóun sọ pé anything is nothing kí ló fẹ́ jẹ bó ṣe wáyé strong food máa ń láti jẹ láàárọ̀ yìí but before now they can find breakfast so ṣe ìwádìí kan bí 12 wájú ní ẹkùn ó ní àwọn tí sọ̀rọ̀ ti pẹ́ wọ́n ti kàndẹ̀kùn wọ́n ti gbé ó ní ó máa jó sẹ́nu báyìí ni ó máa gba nǹkan lọ́wọ́ ẹni yẹn àgbo á close padà àgbà á close padà olùgbà tí àti sliced bread àti àwọn ẹyin kékeré kan báyìí ní ọgbó wa ó ní bó ṣe gbé dé wọn ní kó máa yìn nínú òun á jẹ ó ní bọ̀tí ibi tó ń pa àwọn òṣèré ibi báyìí bí bó ti mọ̀ sọ fún pé string food máa ní láti jẹ̀bọ̀ ọkọ̀ jẹ́lẹ̀ náà kí inú ẹ̀ di nǹkan mú ó ní bó ṣe jẹ tán wọ́n á fẹ́ lọ bathroom wọ́n pé no ó fẹ́ lọ bathroom without me wọ́n á ní I'm sorry ẹ má bínú ó ní ẹ má bínú wo ni wọ́n tó sì ń pe gold látàrọ ṣe call me gold even ìta gold ni wọ́n ń pè mí ìyàwó ẹ̀ ló máa sọ pé ẹ máa kọ́ ọmọ mi gold ni wọ́n ń pè mí and that is my name wúrà lórúkọ mi just call me gold even anywhere call me gold okay mind you judge matter wá sílé yín tí o bá ti fẹ́ pè mí màá sọ fún níṣẹ́jú ìyàwó àti everybody màá wọ́n ìyàwó ẹ̀ gan mo sọ fún ìyàwó ẹ̀ orí pé ìyàwó ẹ̀ tó rí mi gold ló ń pè mí ọjà ẹ̀ ló máa ń bá wí pé òye fi mọ́ mi gold I'm gold call me gold yeah so wọ́n pè mí ní gold I love that ẹ̀ pé kìtà bá ti jọ wà a máa pè ní wúrà mi yeah no problem so call me gold I'm okay with it okay wúrà mi let's go àwọn àjọ ọbẹ̀ true àwọn àjọ ń wẹ̀ ó náà ti ṣe àwọn kan wà tó yẹ kó tó bá pàdé wọn ọmọ àgbàdo pé lóhùn ó ṣe jẹ́ kéènì yìí kó jẹ́ ìyàwó mi báwọn ṣe ń wẹ̀ lọ́wọ́ àwọn tí ń wẹ̀ nínú ṣáwá òkè nìkan ó dẹ̀ ní ilé tó máa ń ṣe báyìí ni ó lè hàǹgẹ̀ tó òun ti fọ́ṣẹ́ sára òun ti wẹ̀ òun náà ti bọ́ sára ó ti wẹ̀ òun wẹ̀ fún òun náà wẹ̀ fún òun táwọn ṣe ògbò yẹn tán táwọn wẹ̀ ó ní òun á ń fomi sára báyìí pé òun á hàǹgì ní ẹ̀ òun á ṣe báyìí pé kó lè clean ó ní òun kàn lè pé nǹkan ọmọkùnrin ó ti wà níbi kankan ni this one was playing with my nǹkan ọmọkùnrin ìfẹ́ dárúkọ ẹ̀ lẹ́yìn bòbí ó ń fi nǹkan ọmọkùnrin òun ṣeré ó fi ń kọrin lábẹ́ ṣáwá àti ṣeun gbogbo tẹ́ máa ń sọ ìyẹn ò tó ní o ó gbé sábẹ́ ṣáwá ó gbé ẹnu ẹ̀ báyìí bí kí n máa fi gbé nǹkan ó ń tú dànù o gbogbo abẹ́ ẹ̀pọ̀n òun báyìí ló fa wọn ba ayé ẹ̀jẹ̀ ń bẹ̀ wọ́n á rò pé ó wá ní pé tóun bá ti ṣe fún ẹ òun náà máa ṣe fẹ́mi náà àjọ máa ṣe fúnra wa ni so mo kò fẹ́ train ẹ bí mo ṣe fẹ́ kó máa ṣe fún mi so èmi náà dẹ̀ máa ṣe fún ẹ wọ́n á ní ìyá ẹ bá bẹ̀rẹ̀ nígbà tó ṣe bẹ́ẹ̀ tán ó wá dìde pé òun náà wọ́n bomi sára èmi náà wọ́n bọ́ sábẹ́ bómi yẹn ṣe ń dà ṣé wàá rí ẹ mọ̀ pé ibi ìdọ̀ yẹn mo sọ fún pé ó ní ìdọ̀ yẹn bómi ṣe ń tọ̀ ibẹ̀ tó ti ibi ìdọ̀ mi ti ń kán báyìí mo wá gbé ahọ́n sí ibi ìdọ̀ tó mi ti ń kán yẹn mo wá fa ahọ́n ṣeré ń bẹ̀ mo wá fa ahọ́n mi ṣeré ń bẹ̀ báyìí kan náà màá tún fà á wọ́n á ṣe ṣé rí ó jẹ́ kóbìnrin máa dún bó o bá tiẹ̀ mú dúdú ń dún máa ké ẹbí kó máa dún bí ayán kó máa dún bí ẹran mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́ àbí bí ajá anyone ṣáà máa dún bí sọ pé òun sọ nǹkan kan bí sọ pé ó ní má pariwo torí pé okay fine ẹlòmínú yín bí tẹ́ ń gbé wọn about self control ọmọ yín náà wà ń bẹ̀ bó ṣe àwọn ọmọ yóò kì í lọ sùn àwọn yóò kì í lọ sùn wọn lọ ìgbà míì tí àwọn ọmọ lọ sí church tágbàlagbà bá wà pẹ̀lú wọn ni o tágbàlagbà bá sí pẹ̀lú wọn ṣe ní grandma ṣe ní grandpa ó kéde kí wọ́n lọ sí lesson àbí once in a day family kan tó máa lè lọ lé wọn tẹ́ máa jọ fi enjoy ara yín ó ní bí wọ́n ṣe ó ń ṣe àbá wọn ṣeré tán tó ń ṣeré tó bá ṣe tán ara wọn náà ti dìde òun á wẹ̀ bàtà àwọn wẹ̀ àwọn jọ lọ òun á jókòó báyìí
síbi iṣẹ́ woman yẹn wá jókòó lé lórí